dúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí apádọ́pá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin ọba tí adúpẹ́ fún náà ni ọba tí ọpẹ́ tọ́ sí, ọba tí ọpẹ́ yẹ. Àwọn àgbàlagbà ń tí ẹ̀dá bá ma inú rò a ma ọpẹ́ dú ní bí ó lé díẹ̀ lóṣù kan sẹ́yìn ní gbogbo wa là ń retí pé Ramadan ń bọ̀, oṣù àwẹ̀ oṣù àfi bá ọlọ́wọ́ bá lò yàtọ̀ ní gbogbo tí ń bẹnu oṣù ojú ọ̀run. Gbogbo ń dá wá sí Ramadan ọdún yìí abẹ́ ọlọ́ọ̀bá Allah kọlọ̀nkọ́ tẹ́wà lọ́wà. Lẹ́yìn náà lè ní ọ̀rọ̀ tí a fẹ́ bára sọ ó náà ni waqfatun sari'atun ma jadali hawli ru'yati hilali Shawwal thubutiha wa adam thubutiha. Ó náà ni pé a fẹ́ sáré yẹ̀wò ààwẹ̀ tọ́lọ́ ní kó délẹ̀ yìí tí a wà ní oṣù Shawwal lè ní a fẹ́ wò ní kíákíá báwo ni oṣù Shawwal bóò ló ṣe lé àti àwọn awuyewuye tí ń bẹ́ẹ̀bẹ̀ wọ́n rọ́sù wọ́n ò rọ́sù, wọ́n ń parọ́ ni wọ́n parọ́ ni. Àwọn jẹ́ ní arọ́sù Saudi Arabia wọ́n jọ bá wọn orí o báwọn sí ayé lọ́nà ní o ṣé bẹ́ẹ̀ lórí. Sultan Sókótó kò rọ́sù Saudi Arabia lọ́tẹ̀lẹ̀ ṣé bẹ́ẹ̀ lórí. Gbogbo ilé láwọn awuyewuye tó wà nílẹ̀ tá gbọ́dọ̀ taná sí kò gbọ́dọ̀ lọ bẹ́ẹ̀ tó bá ti rí pé àwọn kan ti dìde nísìn ó kọta lè pè wọ́n láwùjọ ni pé kadhabuna dajjalun, kadhabuna dajjalun, àwọn òkúrọ́ àwọn abẹ̀sìjẹ́ ẹ̀rí irọ́ ọjọ́ wọn lójú rárá, wọn bìkítà láti parọ́, wọn bìkítà láti sọ irọ́ di òdodo, wọn bìkítà láti sọ òdodo di irọ́. A sì gbọ́dọ̀ mọ́ wòrán nígbàtọ́lá ọba ilé kẹwàá tó sọ́tà àwọn Banu Isra'il ilẹ̀ Suratul Isra nígbàtọ́ fẹ́ parẹ́ ó ní wà ní ọdún ọdúnà tẹ́ bá ti lẹ́ dé àwa náà dé tákan bá ní rọ́lá àwọn ọmọ pa láwùjọ ìyàwó náà dé láti máa já irọ́ yẹn ayé ò sí fún rọ́ ẹjẹ́ báwọn yẹn sódódó ẹ̀rí Ànábì Muhammad ó ní kul haqq sódódó kódà kòkòrò sódódó kódà kó tẹ́ pé orí ẹni ọ̀rọ̀ náà dálé lórí. Níjọ́ kan àdískan bẹ tí Ibn Mas'ud gbà wá Ànábì ní alaykum bis-sidq, Ànábì ní ọ̀dọ̀ yín ẹ̀yin mùsùlùmí ẹ má fi òdodo ṣeré, ẹ má sòdodo fa inna as-sidqa yahdi ila al-birr, torí òdodo ìmá tọ́ni síbi rere, wal-birr yahdi ila al-janna, rere sì máa tọ́ni sí àlìjẹ́nà. Wala yazalu rajul yasduq wa yataharra sidqa hatta yuktaba inda Allah siddiqa. Ànábì ní ọmọ ẹ̀dẹ́ yìí ò ní yẹ kò ní gbò tí ó máa sòdodo, tí ó máa wọ́nà láti sòdodo, tí wọ́n fi kọ́ ní àkọọ́lẹ̀ pé olódodo lélẹ̀. Ó ní wa iyyakum wal kadhiba, ẹ ṣọ́ra fún irọ́, ẹ jìnà sí irọ́. Fa inal kadhiba yahdi ila al-fujur, tó pé irọ́ ọmọ tí lọ bí ìwà pùkí ní ìwà ẹ̀ṣẹ̀. Wal fujura yahdi ila an-nar, ìwà pùkí ìwà ẹ̀ṣẹ̀ ìsìn a máa tí lọ sínú náà. Wala yazalu rajulu yakdhib wa yataharra al-kadhiba, ó lọ́mọ ni ò ní yẹ kò ní gbò tí ó máa parọ́ tí mọ̀ wọ́n náà ti parọ́
hatta yuktabu inda Allahi kadhaba tí ó fi kọ́ sọ́dọ̀ Ọlọ́ba òpùrọ́ àtúrọ́ tàbí èlùbọ́ aw kama qala sallallahu alaihi wasallam hadithun sahih ẹwọ ẹ̀kọ́ lọ́dọ̀ Ànábì sallallahu mùsùlùmí olódodo la máa ń jẹ́ ìjọ ẹnìkan lọ bá Ànábì sallallahu wọ́n jù sọ lọ́wọ́ bá al yakunu mu'minu jabbana ṣé mu'min lè só lè jẹ́ ojo Ànábì ní náà wọ́n tó bèèrè ayakun mu'min bakhilan ṣé mu'min lè jẹ́ ahun Ànábì ní náà ẹ́sì pé méjèèjì àtójú àtàhun láàárọ̀ Ànábì ká wọ́ Ọlọ́run ní onísọ́ kọmọ̀ sí wá lójó kọmọ̀ sí aláhun nírọ̀lẹ́ oníkáwọ́ Ọlọ́run lónísọ́ kọmọ̀ sí lójó kọmọ̀ sí aláhun gbọ́tò ti bẹ́ẹ̀ ní mùmí nílè jójó ó lè jáhun bó ti jẹ́ ìwà àdọ̀tí ẹ̀rí wọ́n ni ayakun mu'min kadhaba ṣé mùmí nílè jẹ́ òkúrọ̀ Ànábì ní láà gbogbo ìjẹ́ òkúrọ̀ ẹ̀rì rasul khatiha al-kadhib olórí ẹ̀ṣẹ̀ nírọ́ the peak ó wà nípa wà ń báró lẹ́nu àfẹ́sì àmbá irọ́ lẹ́nu àfẹ́sì àmbá irọ́ lẹ́nu tó ló ń gbọ́ oyè ẹ̀sìn هذا عيب هذا عار alébùní àbùkù ní ẹ̀rì irọ́ ìsí wa mùsùlùmí torí délé ẹjá jìnà sírọ́ àwọn àyà méjì kan mẹ́rin Al-Qur'ani Karim àwọn àyà pọ̀ lé lórí ṣùgbọ́n mo fẹ́ tọ́ka sáyà méjì kan lórí bóòlá sí ma ń bá information lò information kagboro nǹkan bóòlá sí bọ́ information lò gbogbo tí jẹ́ information láyé abala méjì ni ma ń já sí abala kan a já sí in tó lè mú tó lè lọ́pọ̀ mọ́ ààbò ọ̀rọ̀ ọ̀fọ̀kànbalẹ̀ ọ̀rọ̀ security abala míì tó lè mú bẹ̀rù wá tó lè méwu wá gbogbo information láyé ọ̀nà ìṣẹ́ máa ń gbà wá nù ọlọ́wọ́ kọ́ àmùsùlẹ́kọ̀ọ́ nú Al-Qur'ani Karim bá a ṣe bá information lò ẹjá kọ́ wo ayà àkọ́kọ́ Suratun Nisa Quran chapter 4 ayà 83 ọlọ́ni wa idha ja'ahum amrun minal amni awil khawfi ọlọ́ni àwùjọ àwọn mùsùlùmí àgàgà lásìkò Ànábì sallallahu alaihi wasallam ọlọ́n tí ṣẹlẹ̀ kan bá ṣẹlẹ̀ láàrin wọn tààlà Amẹ́ríkà bá dé minal amni bóyọ̀ ọ̀rọ̀ security lọ ọ̀rọ̀ fọkànbalẹ̀ awil khawfi àtọ̀bọ̀lá ìbẹ̀rù lọ tó dé sáà wọn gbáyì ọ̀rọ̀ yìí ó rọ̀pọ̀ mọ́ ọ̀rọ̀ tá a lè pè ní ààbò tàbórò nǹkan tá a lè pè ní bẹ̀rù ọlọ́ni adhawu bihi ọlọ́ni àwọn tí ó lẹ́kọ̀ọ́ ẹ̀sìn adhawu bihi wọ́n pariwo ẹ̀sìta wọ́n máa fọ́nká láìsíwájú ọlọ́ni walau radduhu ila ar-rasul ọ̀dọ́pọ̀rọ̀ náà wọ́n tọ́jú ẹ̀ wọ́n pariwo ẹ̀sìta wọ́n dá padà sọ́dọ̀ òjíṣẹ́ ọ̀dọ̀ Ànábì ya Rasulullah ìrọ̀sọ́lọ́ba agbọ́n kan báyìí ya Rasulullah òjíṣẹ́ Ọlọ́run nǹkan báyìí ṣẹlẹ̀ ẹ̀rí wa ila ulil amri minhum tí ó bá wá sánàbí láàrin wọn tí wọ́n wá dọ́rọ̀ náà padà sọ́dọ̀ àwọn aláṣẹ inú wọn ẹ̀rí agbọ́n aláṣẹ agbọ́n ni aláṣẹ iná lórí Ànábì sọ máa sàábé
idha kuntu thalatha fi safar tẹ́ bá jẹ́ èèyàn mẹ́ta ní àjò fammal ahdakum ẹfẹ́ nìkan sí olórí yín aw kama qala sala bẹ́ bá jẹ́ mẹ́ta pẹ́rẹ́ láti lólórí ẹ̀sìn wo fi álẹ̀ láì ní aṣíwájú ẹ̀sìn ètò ní anábí ìrìn àjò ló kéré jù bẹ́ bá jẹ́ mẹ́ta ní àjò nìkan gbọ́jò lórí ẹ̀tọ́ wá ní kí àwọn mẹ́ta yìí lórí láàmà sọ̀rọ̀ thousands millions àwọn èèyàn láwọn àfi wọ́n lẹ̀ láìní lórí ọ̀tọ́rí díẹ̀ tí ó bá sánàbí láàrin wọn tí a bá dọ̀rọ̀ àpadà sọ́dọ̀ àwọn olórí wọn la'alimahu alladhina yastanbitunahu minhum ọlọ́láwọn olórí ẹ wọ́n àárínú wọn tí yóò wó sípò ọ̀rọ̀ náà tí ó wà fàyọ kí ni bẹ́nu ọ̀rọ̀ náà nígbà tó bá wádìí tán yóò wá sí istinbat gbogbo ariwo tí ń bẹ́ ń ta yìí o àbájáde rere báyìí ní kẹsì báyìí bú ní ó ti wá lọ́dọ̀ àwọn olórí ẹ̀ ọlọ́ni walaula fadlullahi alaykum tí ìbá sọ́lọ́ ọlọ́ọ̀bá lé lórí wa rahmatuhu àtànú rẹ̀ latabatum shaytana illa qalila ìsúlẹ̀ bá máa tẹ̀lé àfi díẹ̀ ní lókù bí o pé mi náà bá tẹ́lẹ̀ lọ́rọ̀ padà sọ́dọ̀ olórí èsù ní ọmọ jẹ gàbálẹ̀ alórí ní ọmọ kọ̀ntúrù wa yóò máa dáwà láàmù yóò máa forú agbára wa pàtàkì olórí nìyẹn ẹ̀sìn wọ́n fi ìjọ olórí ṣeré a bá fẹ́ process information through our leader through our leadership ẹ̀kọ́ kan lẹ́ni sáwá fi ẹsà jẹ wà lóyẹ ló gbogbo nǹkan agaláyé social media bí n bá ti rí máa jù oná tó jí sí mi tó jí sẹ́lómi sódòdó ni àmì sírọ́ ni àmì sétè ni àmì ẹ̀ ayẹlẹ́ kejì suratu Hujurat Quran chapter 49 ayẹlẹ́ kẹfà olùníyà yóò alladhina amanu ọlápẹ́ tí ẹgbẹ́ náà bá gbọ́ in ja'akum fasiqun binaba'in tí kò kíkan tó bá múrù wá báyín tó gbé fọ́mṣẹ̀kọ̀ wá báyín fatabayyanu fatathabbatu ẹwádìí o mọ́kà gbọ́n fọ́mṣẹ̀kọ̀ sí máa polongo ẹ̀ káàkiri fatabayyanu fatathabbatu ẹwádìí an tusibu qauman bi jahalatin kí wọ́n má fi àìmọ̀kan bá wọ èèyàn kan lò lórí àìwádìí ọ̀rọ̀ fatusbihu ala ma fa'altum nadimin kí a máa kábàámà lórí àìṣẹ́tẹ́ ṣe àsìmọ̀ pé bẹ́ẹ̀ lórí ẹlẹ́wọ̀ at-tarbiyatu wal-Qur'aniyya ẹ wo ìrìn al-Qur'an fi ta'ammul mal akhbar báwo la ṣe bá information lò ẹ wo ẹ̀kọ́ Islam ẹ wá wà mùsùlùmí lẹ́ni eléyìí ni àyà méjèèjì dáfẹ́ fi wọlé ọ̀rọ̀ wa lẹ́nu ní ìjẹjọ́ fọ́ta láǹfààní àti wà ní kútùbà asọ́bù láti parí Ramadan látàyé Ànábì sallallahu alaihi wasallam kí ni súnà lórí láti parí àwẹ̀ àìsọ súnà fún àpò láti bẹ̀rẹ̀ súnà bá ṣe parí tí ó sì dàrú gbogbo ọgbà tàbátí ma gbà tí ó sojú ọ̀run lé nítọ́kọ́ sí pàtàkì fún mùsùlùmí ni pé ó sojú ọ̀run kọ̀ọ̀kan agbọ́ ọmọjọ́ tó lé ẹ̀kọ́ àkọ́kọ́ nù inú àlébọ̀ a mùsùlùmí lórílẹ̀-èdè wa ilẹ̀ ni
àgàgà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a ń pẹ̀rọ láàfá oṣù Ramadan nìkan ní a máa ní consign, àwọn oṣù kan ní consign fún àlébùnù. Oṣù 12 ní bẹ́ẹ̀nù oṣojú ọ̀run, ọlọ́ni inna iddata shuhuri inda Allahi 12 shahra fi kitabillah. Ọlọ́ni òǹkà oṣù tí bẹ́lọ́dún Ọlọ́run 12 ní bẹ́ẹ̀nù tí Ọlọ́run, Quran chapter 9 verse 36. Ẹ̀rẹ̀ inú Suratul Baqarah, Quran chapter 2 verse 189, Ọlọ́ni yasalunaka anil ahilla, wọ́n ma bèèrè ànábìlẹ̀ nípa ilé tẹ́sù kú sọ wọ́n pé hiya mawaqitu linnasi wal hajj, agbé ilé tẹ́sù kalẹ̀ káwọn ẹ̀bí ma ma àsìkò wọn, àgàgà àsìkò hajj. Ó wọ́n yí pé àsìkò a mùsùlùmí awqatuna murtabitatun bil ahilla, àwọn àsìkò wá rúpọ̀ mọ́sù, our life ọlọ́n súpọ̀ mọ́sù ìṣojú ọ̀run. Torí díẹ̀ kọgbọ́ sí oṣù kan táà ní consign sí Muharram, a ní consign ìgbòlọ bẹ̀rẹ̀ ìgbòlọ parí, Safar, Rabiul Awwal, Rabiul Thani, Jumada al-Ula, Jumada al-Thaniya, Rajab, Shaban, Ramadan, Shawwal, Dhul-Qa'dah, Dhul-Hijjah. Gbogbo oṣù méjèèjì láì lágbọ́dọ̀ mójútó tó pé ó líǹkì ara wọn ni, ó wọnú ara wọn ni. Bọ́bá tẹ̀ wá mójútó oṣù méjèèjì láì, àwọn oṣù mẹ́rin kan ń bẹ táà gbọ́dọ̀ fi ṣeré. Àkọ́kọ́ ń bẹ oṣù Ṣàbán, a gbọ́ fi Ṣàbánù ṣeré. Ànábì sọ ọ́nà àdísì Abu Hurairah pé hasu ilala Ṣàbán Ramadan, Ànábì ní ẹka ìlédò Ṣàbán kẹlẹ̀ fi Ramadan yìí. Mọ̀ máa ń ṣàǹsọ́ fún ánú àdísì pé Ànábì máa ń dáàmù láti wọ́ oṣù, ṣùgbọ́n ìdàmú tí máa ń dáàmù lórí Ṣàbán ọ̀pọ̀ gbogbo ìdàmú tí máa ń dáàmù lórí ṣòkù lọ kó lè bá fi lè mú Ramadan. Àkọ́kọ́ nù, a gbọ́dọ̀ ṣeré pẹ̀lú Ṣàbán. Bàbá jẹ́ ń ṣeré pẹ̀lú àwọn oṣù yòókù tó pọ́ ní ó jẹ́ ní ò ní jẹ́ ká sí Ramadan mú. Ẹlẹ́ẹ̀kejì, Ramadan gangan, oṣù Ramadan a gbọ́dọ̀ fi ṣeré nígbò lọ bẹ̀rẹ̀ nígbò lọ parí. Táà bá ṣọ́ra ń bẹ̀rẹ̀ agbáwẹ̀ inú oṣù Ṣàbán tí ó lè jẹ́ Ramadan. Táà bá ṣọ́ra ń parí a jẹun Ramadan, a jẹun ní Ramadan tí ó sì lẹ́tọ̀. Ìlú pé ìbẹ̀rẹ̀ Ramadan ó ṣe ọpọn dandan ká mọ̀ kí a má ṣe pé Ṣàbán la fi gba àwẹ̀. Ìgbà Ramadan gbọ́nà ká mọ̀ ká má bá jẹun Ramadan. Oṣù ẹlẹ́ẹ̀kẹta oní Shawwal, Shawwal tàwánú ẹ̀yìn tí í ṣe oṣù kẹwàá ọdún àwọn Mùsùlùmí àgbọ̀ fi ṣeré tó lóhun tún ní àkọ́kọ́ oṣù hajj. Oṣù ẹlẹ́ẹ̀kẹta àgbọ̀dọ̀ fi ṣeré Dhul-Hijjah tó gbó rọ̀pọ̀ mọ́ ọjọ́ Àràfá, ó rọ̀pọ̀ máa wọn sí hajji torí ọjọ́ kẹsàn-án rẹ̀ lọ́jọ́ Àràfá, ọjọ́ kẹwàá rẹ̀ lọ́jọ́ ọdún Iléyá. Ṣàbán àkìbí ṣeré, Ramadan àkìbí ṣeré, Shawwal àkìbí ṣeré, Dhul-Hijjah mùsùlùmẹ́rẹ̀ ẹni yìí mọ́lẹ̀ ní gbogbo ẹ̀lá àkàkún. Gbogbo mùsùlùmí gbọ́dọ̀ kọ̀ọ̀kún kìí sọ̀rọ̀ àwọn àfá, kìí sọ̀rọ̀ àwọn mísánà, kìí sọ̀rọ̀ àwọn imam. Gbogbo rẹ̀ mùsùlùmí oṣojú ọ̀run ìgbésí ayé ẹni tó gbọ́dọ̀ fi ṣeré. A máa wá béèrè, a máa wá
oṣù yìí ó lélé ní òdé ní àwọn kan sì wà tí ń gbìyànjú lé lórí inú àwọn tí ń gbìyànjú lé lórí Nigeria wà yóò ní Institute Council for Islamic Affairs wọ́n máa ń gbé déètì jáde déètì hijira pípà kan mẹ́ta ń pèlè Daily Trust náà tí ló jí máa ń wá wọ́n máa ń ṣe dáadáa nígbàtí pípà bàbá wa Abíọ́lá Concord tó wà inú àwọn arásẹ́ Concord ní yóò fún wa ní déètì hijira wọ́n máa mọ́nítọ̀ ẹ̀ a fi ní consign ilé rẹ̀ àlébò àkọ́kọ́ nù ìní máa bí awuyewuye kámọ̀ mbò ní Shaban bẹ̀rẹ̀ mbò ní ọparí mbò Ramadan bẹ̀rẹ̀ mbò ní ọparí mbò ní Zulhijja lé mbò lọ́jọ́jọ́ Àràfà tàbí Àràfà mbò ní ọjọ́jọ́ ọdún kí bá sí wá mọ̀ yìí pé awuyewuye máa ń ṣẹlẹ̀ lórí oṣù ó jẹ́ pé lágbàáyé wọ́n ń gbìyànjú bó láti fẹ́ dí awuyewuye ikú àìmọye seminars conferences workshops tí wọ́n ń ṣe lórí báwo ni a fẹ́ dí awuyewuye ikú ṣùgbọ́n tó ti bẹ́ àti ìrì borí ló ń bí àwọn awuyewuye káwà bẹ́ẹ̀ lórí àwẹ̀ wa tàgbàtán a rí wípé nígbàtí ó di lọ́jọ́ Friday 28 February 2025 a sọ fún a lórí mímbàrí òní 29 jọ́nà lọ 28 February ọdún ní 29 Shaban wọ́n á wá oṣù lé ní o káàkiri àgbáyé o tí wọ́n bá rí Saturday 1st of March Ramadan abẹ́rẹ̀ wọ́n sì wọ́ oṣù káàkiri àgbáyé ní àsìkò tá sọ wọ́n sì rí lọ́pọ̀lọpọ̀ orílẹ̀ ayé inú bí wọ́n ti rósù oní Saudi Arabia wọ́n ìlàlẹ̀ Friday 28 February wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ní Saturday 1st bákanáà ní Oman àwọn náà rí àwọn náà bẹ̀rẹ̀ àwẹ̀ ní Qatar àwọn náà rí àwọn náà bẹ̀rẹ̀ àwẹ̀ ní Emirates àwọn náà rí àwọn náà bẹ̀rẹ̀ àwẹ̀ ní Bahrain àwọn náà rí àwọn náà bẹ̀rẹ̀ àwẹ̀ ní Egypt àwọn náà rí àwọn náà bẹ̀rẹ̀ àwẹ̀ Libya àwọn náà rí àwọn náà bẹ̀rẹ̀ àwẹ̀ Tunisia àwọn náà rí àwọn náà bẹ̀rẹ̀ àwẹ̀ Nigeria náà rí àwọn náà bẹ̀rẹ̀ àwẹ̀ gbogbo ìlú tí mo kà fún yín àtàwọn ìlú mi ni wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ ní Saturday 1st of March eléyìí ni majority wá fi bẹ̀rẹ̀ àwẹ̀ ní Nigeria yìí tá bá dá Nigeria sí ìdá 100 pẹ̀lú kéde tá sọ yìí kéde Sultan at least 85% of population of Nigeria la bẹ̀rẹ̀ àwẹ̀ pẹ̀lú rírí oṣù ṣùgbọ́n ara wọn kan náà mùsùlùmí wọ́n retí oṣù wọ́n dájọ́ lẹ̀ ni kálùwà ma tó torí ẹ̀dájọ́ àwọn míì fi kàlẹ́ndà dájọ́ wọ́n á kó kàlẹ́ndà jọ èyí tó bá wá pọ̀ jù nínú kàlẹ́ndà yẹn déètò wá kóra wọn ó yá kó kàlẹ́ndà 10 jọ 8 nú wọn ó mú déètì kan méjì mú déètì míì wọ́n á majority lélẹ̀ àkàn máa ń lò yẹn wọ́n pọ̀ àwọn kan dó lórí prediction
tí ó wá láti ìmọ̀ astronomy, àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ká máa mọ́nítọ̀ bí agbègbè, ká máa mọ́nítọ̀ òṣùpá bí ṣe rìn bí ṣe ń dé sí, tí wọ́n ń bẹnu wọn tó sọ yí pé Saturday 1st of March wọ́n lájẹ́ 1st of Ramadan. Àwọn ti kéde ilẹ̀ yìí pé àwọn ò retí pé wọ́n wóṣù àwóṣù Saturday lábẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀kí Tarawih ní Friday. Àwọn gbogbo àwọn wọ̀nyí tá ń sọ yìí láàrin wọn kéré, minority ni wọ́n. Ṣùgbọ́n bọ́ lọ́sà àṣẹ àtẹni tí ó kó kàlẹ́ndà jọ, àtẹni tó ti dájọ́ lẹ̀, àtàwọn tí a ń retí oṣù, Ọlọ́run ká bẹ̀rẹ̀ papọ̀. Ìwẹ̀sẹ̀ rẹ̀ mú gbogbo alábẹ̀rẹ̀ àwẹ̀ ní 1st of March fún Ọlọ́run ló tó bẹ́ẹ̀, àdúpẹ́ fọ́lọ́run. Títí tàbí wọ́n ń gbà àwẹ̀ lọ, nígbà ìwá ń délẹ̀ lọ, ọ̀pọ̀lọpọ̀ nǹkan látàyé social media àwọn kankan ṣẹlẹ̀. Àkọ́kọ́, ọ̀kanú àwọn àfáà ó wà ní ibi tó ti ń wáàsí lọ́wọ́, ó ní àwẹ̀ ọdún yìí o 29 bọ́kàndínlọ́gbọ̀n lágbà, òun ló ń wí bẹ́ẹ̀. Ẹ̀ẹ́sìgbọ́ ṣe bèèrè bóòn ló ṣe wí, bọ́kàndínlọ́gbọ̀n ni. Tó bá wá rí bẹ́ẹ̀, a rí pé Saturday náà wí ó pé 29, ó ti gbà pé òun ọgbà ẹ̀mí ìmọ̀ tó bá ti di Sunday wọ́n sọdún, ó ti sọ fún àwọn akíò rẹ̀ bẹ́ẹ̀. Kò rí ti pẹ́ nìkan wó sùn bí kan, àwẹ̀ ọdún yìí ó 29 ni, gbogbo alárí, ó sẹ́ nìkan gbọ́dọ̀ kwéré hùn. Bẹ́ẹ̀lá tó rí inú àwọn àfáà táwọn sọ pé rárá o, àwẹ̀ ọdún yìí 30 ni, 30 ni, àti èkíní àtẹ̀kẹ́jì kò sẹ́ tó sàlàyé. Ọ̀rọ̀ ẹ̀sìsì rẹ̀ ká tó lè sọ yí pé àwẹ̀ 29 ni, wọ́n láti lálàyé àgbà 29 torí ìdìbáì, àgbà 30 torí ìdìbáì, àtẹ́tọ́ ní 29 àtẹ́tọ́ ní 30 kò tẹ́ntọ́ lálàyé lé lórí. Ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti kọjá kí ẹ̀ká sọ̀rọ̀ dáálẹ̀ kọmọ́lá láyé. Ṣùgbọ́n àdánwò tó kàn wá nínú àwùjọ wa ní pé ọ̀pọ̀lọpọ̀ wa fọlọ́fọlọ́ là máa ń ṣe. Eléyìí sì rèé dáa bá yọ́pọ̀ olùgbésí ayé ìwà ẹ̀sìn wò lé lójútùú. Àwọn sàábí ò ṣe fọlọ́fọlọ́ pẹ̀lú Ànábì. Tánà bá sọ̀rọ̀ fún wọn tó bá rú wọn lójú ó béèrè. Ànábì tí òkú bá kú wọn gbọdọ̀ sunkún. Ẹkún tàbí sí ń sọ orí ká máa gbára dálẹ̀, ká máa fásọyá. Ọmọ Ànábì wá jáde láyé, omi wá ń jáde lójú Ànábì, asábé lọ bá Ànábì. Irú òjíṣẹ́ Ọlọ́run sọ máa kọ nǹkankan fún wa pé ká máa ṣe ìwọ máa ṣe. Ànábì ní kí mo kọ̀ fún yín tí mo ń ṣe. Ó ní wọ́n ló sọ pé tó kù bá ká máa sunkún wọ́n ló sunkún. Ànábì rárá, irú ilé kí mo sọ fún yín. Omi tó ń jáde lójú mi àánú ni, tọ́lọ́run fi sí ọkàn abiyamọ tí máa ń jáde lójú abiyamọ bẹ́ẹ̀. Àánú ni. Wọ́n béèrè torí pé orùn lójú nù. Kí ló dé tẹ́yìn lè máa béèrè lọ́wọ́ àwọn àfá ẹ̀tẹ́ ní 28 láàgbà lọ́dún kí nìdí? Ẹ̀tẹ́ ní 30 láàgbà lọ́dún kí nìdí? Ẹjẹ́ aláyà níbẹ̀. Ẹ̀sìn wé ẹ̀sìn dọ̀ndí, kéèsẹ̀sìn gọ̀lúgọ̀lú, kí wọ́n provide the reason. Káwà yẹ̀wò, a ń yẹ ìdíyẹ̀wò lọ́nà méjì. Àkọ́kọ́, a fi ṣẹ̀ríà yẹ̀wò, sọ́lọ pẹ̀lú ṣẹ̀ríà. Ẹlẹ́ẹ̀kejì, a fi làákàrí yẹ̀wò sọ́lọ pẹ̀lú làákàrí. A lo òsùn méjèèjì,
àgàgà ṣẹ̀ríà tí ó bá ti bá ṣẹ̀ríà mú agbàdànú ní ẹmọ̀gbọ̀n ní fàwọ̀ rọ́dù àgbàpadà ṣùgbọ́n ní rẹ̀ kálukú láǹfààní àti sọ tó wù no question kò sí béèrè kò sí kan a sì máa ṣe gọ̀lúgọ̀lúgọ̀lú àti rí abala méjì abá tó dó pé 29 lágbà tó ní 30 lágbà a tó wá ara wọn kan nínú wa ní Nàìjíríà ara wa yìí Nàìjíríà mo sì ń sọ mi sọ ọdún mi ò in tí Saudi bá ti kéde kò náà wọ́n tẹ̀lẹ̀ wọ́n ní àti rúlù Saudi kò wádìí kankan má yóò kìtàrà wí ní wọ́n Saudi ti parí àwẹ̀ wọ́n ti rúsù ní Saudi kọ́ àdẹ kankan má yóò kìrún jọ kejì ní kí ló dé a ní Saudi lòun fi tẹ̀lé ìyẹn náà àwò pẹ̀lú ojú ẹ̀sìn sọ bẹ́sìn àbí ọbẹ̀sìn mú ó dìnà mẹ́ta láti parí àwẹ̀ àwọn tí wọ́n ti dó ní 29 àwọn ní 30 àwọn tí ń Saudi àwọn máa tẹ̀lé àwọn ẹlẹ́ẹ̀kẹ́ ní pé a máa retí ìkéde Sultan of Sokoto tó bá ní àrósù a bẹ̀rẹ̀ tó bá ní àrósù a parí níbi iṣẹ́ wá dé níbi ìgbìyànjú dé ní Nàìjíríà wà lé ní majority àwọn èèyàn ní àti gbàgbọ́ yé pé oṣù Sultan la máa retí níbi iṣẹ́ dé dónù ìrun táà sì kílọ yìí ó fi yẹ hàn majority ló bá Sultan lọ ẹ lọ wo orun tí a kí káàkiri majority ló ti ní pé awareness táwíyà tí àwọn àfáà kan ń ṣe tí wọ́n àdákẹ́ ó ti sèso àtẹ́yìn tó ní 29 ní ẹ̀yìn tó ní 30 àwọn èèyàn ò lísìn ẹ sọ fún mi ìmáàmù ìlú kan inú àwọn ìlú ńláńlẹ̀ Yorùbá tí ó kí lọ́jọ́ Sunday Èkó láwàá ṣímọ́mù Èkó ọjọ́ sí náà kírùn gbòdì ṣínà imam lẹ́kọ̀ọ́ márààrún Sunday náà kírùn ẹbọ́ sọ́ọ̀gùn state ẹbọ́ sọ́yọ́ ẹbọ́ sọ́sùn ẹbọ́ sí Kwara ilẹ̀ Yorùbá wọ́n sọ fún yẹn ẹbọ́ sí Èkìtì ẹbọ́ sí Oǹdó ẹbọ́ sí Ọ̀ṣun a rí pé ìkéde tó fẹ́ nílẹ̀ jùlọ ní kéde Sultan iṣẹ́ àwọn èèyàn kan ní o nàtíjà sí àwọn èèyàn kan ní ọlọ́niwà kó lè máa lò ó sọ́rọ̀ Allah amalakum wa rasuluhu wal mu'minun ọlọ́ni ẹ ṣiṣẹ́ ìrànà sọ ẹ máa ṣiṣẹ́ ọlọ́run àríṣẹ́ yín anábì náà rí ọmọ mi náà rí torí díẹ̀ ẹ̀yin àfáà tẹ́ ń polongo ìtẹ̀lé súnnà ẹ má dákẹ́ ẹ má gbèsè ẹ̀yìn ọ̀yọ́ kò tí ìdìbẹ̀tẹ̀ kó dé ní eléyìí tí a bá yí lọ ìtìjá mọ̀ pé iṣẹ́ yíyọ àwọn èèyàn wọ́n tẹ́tí gbọ́ yín ìyẹn jẹ́ bá ṣe parí àwẹ̀ ẹ̀tọ́ wá ní 29 lágbà tó ti wílẹ̀ khatọ̀ ni mistake ni kò wọlé bí kankanú ṣẹ̀ríà kò lè sọ pé inú súnà ló ti bá kò lè pọ́ ń bọ́ lọ́dọ̀ sálàfù sọ́lẹ̀ kò lè pọ́ ń bọ́ lọ́dọ̀ àfáà kan tí ààrò ní tí ìparí táà bá wà pé 29 láàwẹ̀ yìí o láà khata mistake ni wọlìjáàl àìmakání kò sánìkà tó lè proof ẹ̀ ṣẹ́rí'án ló ṣẹ̀ríà àgà lórí ìdájẹ̀ ìdùn wá gbà lọ lórí àwọ̀ ilé
ṣùgbọ́n wọn tó tẹ́ yí pé wọ́n fi oṣù Saudi Arabia bẹ̀rẹ̀ àwẹ̀, wọ́n fi oṣù Saudi Arabia sínú, àwọn yẹn rẹ̀ humu ala sunna, orí sunna náà wà, ó ṣe proof shari'an nù sharia torí hadisi Abu Hurairah radiyallahu ta'ala anhu, sumu li ru'yatihi waftiru li ru'yatihi, ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ látara rírí oṣù, ẹ sì dá àwẹ̀ dúró látara rírí oṣù, fa in gumma alaykum, tẹ́ẹ̀bá wá rí faqul idda 30, ẹka òǹkà kó pé 30. àwọn ulama wọ́n ní súnmú wà obẹ̀yẹn dọ̀míru jama'a, ọ̀rọ̀ arọ́pọ̀ orúkọ gbogbogbò, wọ́n ní khitabun amun li jamil umma, wọ́n ní bá ní sọ̀rọ̀ yẹn ó wà jẹ́nà gbogbo umma Ànábì, wọ́n wá ní gbogbo umma l'Ànábì bá gẹ́sẹ̀ ìlú kan, gbogbo umma l'Ànábì bá wí. yẹn lẹ́fẹ́ wá máa rí nínú madhab al-arba'a, mazhab Maliki, mazhab Abu Hanifa, mazhab Imam Ahmad Hanbali, mazhab mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́dọ̀ tí wọ́n àti ba'd nínú Shafi'iyya àti díẹ̀ lọ́dọ̀ Shafi'iyya, wọ́n gbà yí pé idha thabata hilalun fi baladin wajaba as-siyam ala al-bilad al-ukhra, pé tí wọ́n bá ti rí oṣù nílùú kan, tí wọ́n bá ti rí oṣù nílùú kan, àwẹ̀ ti di ọ̀ranyàn lórí gbogbo ìlú Islam. Musa Malikiya nù, àwẹ̀ ti di ọ̀ranyàn lórí gbogbo ìlú Islam, tí ma ti pé Nigeria lè fi rí oṣù Saudi bẹ̀rẹ̀ àwẹ̀, wọ́n lè fi parí àwẹ̀, Sudan ó lè fi oṣù Saudi bẹ̀rẹ̀ àwẹ̀, lè fi parí àwẹ̀, Libya ó lè fi oṣù Saudi bẹ̀rẹ̀, ó lè fi parí àwẹ̀, látara àdísì yẹn àti ọ̀rọ̀ àwọn àìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ta, Imam Malik, Abu Hanifa, Imam Ahmad ibn Hanbali. tó dìde eléyìí ẹn bá tẹ̀lé, ẹn bá lò lànà yẹn kò sí mistake, àríbíhánú sharia. lẹ́yìn náà òun náà làwọn tó wá sẹ́yìn pé wọ́n dúró lórí pé ìlú kọ̀ọ̀kan pẹ̀lú rírí oṣù tí ẹ̀ náà pè ní ìkúlè bá láti rò yàtọ̀ home, kí àwọn ìlú kọ̀ọ̀kan kí wọ́n fi rírí oṣù wọn gbààwẹ̀, kí Saudi Arabia kó rírí oṣù rẹ̀ gbààwẹ̀, kí Nigeria kó rírí oṣù rẹ̀ gbààwẹ̀, kí Sudan kó rírí oṣù rẹ̀ gbààwẹ̀. eléyìí kọ́ ìdá ni látọ̀dọ̀ Imam Muslim inú Sahih ẹ̀ ló ti mú wá. àdíì tó sì lò ládísì Kurayb rẹ̀ tàbí ní ọ̀kanú àwọn tí wọ́n tẹ̀lé àwọn sàábé ni, Mádínà ló ń gbé, ẹrú ló jẹ́ fún ìyá kàtà ń pè ní Mufadil, Lubaba ló kọ ìyá yìí jẹ́, ẹrú ló jẹ́ fún, ó wá rán lọ sí ìlú Sham níbi tá lè pè ń Syria lẹ́ni láti Mádínà. nígbà wá wọn Sham ní àwẹ̀ tí wá bá ló ti bẹ̀rẹ̀ àwẹ̀, kò wá parí àwẹ̀ tí padà wá sí Mádínà. nígbà wá dé Mádínà wá pàdé Abdullah ibn Abbas radiyallahu ta'ala anhuma, wọ́n ti wá ń takùrọ̀sọ ọ̀rọ̀ nígbòlẹ̀ ìbẹ̀rẹ̀ àwẹ̀, ó láwọn ń tàwọn àwọn rí àwọn rósù lọ́jọ́ Friday, àwọn bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn lọ́jọ́ Saturday, àwọn ará Mádínà rí ó tún ti hàn lọ́jọ́ Saturday, wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́jọ́ Sunday, ọjọ́ kan bẹ̀ láàrin wọn. ìyẹn wá ní Kurayb wá dákẹ́, ó wá ń bi Abdullah ibn Abbas lérè, ó ní sí oṣù tá rí ní Sham tí Máwùrí àjẹ́ gọ́ọ̀nà ń bẹ̀, sẹ́ náà ló fi parí àwẹ̀ rẹ̀ nínú ara ò, a máa gbà àwẹ̀ lọ táà fi rósù tàbí táà fi gbà pé hakadha amarana Rasulullah sallallahu alaihi wasallam, bí Ànábì sì pa wá láṣẹ rẹ̀ nìyẹn. ibẹ̀ iná ti wá mú kọ́ ìdá li kulli baladin ru'yatuhum, kí ìlú kọ̀ọ̀kan kó máa lo rírí oṣù rẹ̀ bí a ti mọ́nu. ìjẹ́ lọ́pọ̀lọpọ̀ ayé wá ń tẹ̀lé lé ní òun kọ́ nípìlẹ̀ o, kájọ gbà rẹ̀ papọ̀ nípìlẹ̀, bọ́látara pé ayé dàrú máa mùsùn lọ́wọ́ di yẹlẹyẹlẹ. ókè, bá bá ti àwálẹ̀ ṣọ̀kan lágbàáyé, kí ìlú kọ̀ọ̀kan ṣọ̀kan.
ìyẹn ní ọ̀gọ̀rọ̀ èèyàn fi gba àwẹ̀ tá gbàlọ́ ìta fi parí àwẹ̀ ìkéde sultan látara pé likulli baladin ruhiyatun. Àwọn kan wá ń gbé ìrọ́dìrí pé oṣù Saudi ní sultan fi kéde la hadha kadhibun. Ẹ̀rí láti aago bí 4:00 láti mọ̀ pé Saudi ti róṣù, láti sọ síta pé Saudi ti róṣù tàbí kí tàràwì sultan ò kéde títí nígbàtí ó ń lọ bí 7:45 mo pé Sheikh Rahman Ahmad Mama Saudi kí ló ń ṣẹlẹ̀ wọ́n náà retí sultan pé wọ́n ń calculate lọ́wọ́ àwọn ṣẹ̀ṣẹ̀ pé sultan tán ni pé wọ́n ń calculate lọ́wọ́ lẹ́yìn mo pé Sokoto inú àti án súnmọ́ sultan Professor Sani Umar, one of the lecturers in University of Sokoto. Kí ló ń ṣẹlẹ̀ ó ní wọ́n ń bẹ ní kọ́sùrù sultan wọ́n ń calculate lọ́wọ́ wọ́n ń ṣètò lọ́wọ́ pé kò ní pẹ́ wá kéde ó fẹ́ máa tó 15 minutes sọ́bẹ̀ kéde bẹ́ẹ̀ ni Professor Sani pè mí láti Sokoto ó ní kí n wọnú bìdá tí ń kéde kí n ó fún mi ní website máa link ma bí a ṣeré tí Sudan tó ọ́n ká jáde ni ó ìsọ gbogbo bí já ti rí ní Nàìjíríà yìí ó torí ìdí ẹ̀ àwẹ̀ wá ti délẹ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àásọ̀dún lọ́la tọjọ́ Sunday kò kéde torí Saudi oṣù Saudi kéde sọ́n fi kéde ò táwọn èèyàn wá rí ń bí náà sọ́dọ̀ fi kéde súnà sí níyẹn wọ́n rí ń bẹ̀rẹ̀ abẹ̀rẹ̀ wọ́n rí ń parí apárí kò mú wà lákàkàdá ní ṣùgbọ́n kan wọ́n sọ yí pé àwọn jẹ́ ní 30 ní wọ́n àṣàlàyé ṣùgbọ́n àwọn kan sọ pé torí pé àwọn tí a ní astronomy ní a sọ pé 30 ní àwẹ̀ ọdún tẹ́nìkan bá sọ bẹ́ẹ̀ iná ìwádìí astronomy àwọn tí a ní astronomy àtakò wọn ìmọ̀sí ní kò yí ṣe mọ̀ tó ṣe kódà lásìkò tá a wà yìí ṣùgbọ́n gbogbo ìmọ̀ tá a bá ní tí ó tako súnnà àrọ̀dànù ní tàbábọ́ ẹ̀yin tẹ́ jẹ́ elite ẹlọ Google lórí bóònẹ́sìn wóṣù àti àwọn website àwọn tí wọ́n mọ̀ nípa ìmọ̀ astronomy ẹ rí pé lórí oṣù yìí ẹnu oko akọ́gbà yìí pé 29 lóṣù yìí akọ́gbà pé 30 ní ẹni wọ́n ẹni tàwọn náà oko kò sí consensus akọ́gbà pé ní àwọn àmìkan lórí ilẹ̀ ayé wọ́n rí àmìkan lórí ayé wọ́n ní rí tí wọ́n wà lórí ẹnu alhamdulillah láwọn àbìkan wọ́n wà wọ́n rí láwọn àbìkan wọ́n wà wọ́n rí níbi má ti rí wọ́n sínú níbi ò ti rí wọ́n sínú ẹnìkan sọ pé ṣé bí Egypt láti Egypt gbà bẹ́ẹ̀ ni láti ń gbẹ̀ tẹ́bọ̀ wá rò on the 29 wọ́n wọ́sùn ní Egypt mufti wọn ló kéde àwọ̀ ààrí o torí ó sì ti wà náà ẹ̀yẹn súnà fẹ̀gúnmà alékún tẹ́bà tẹ́lẹ̀ fẹ́gúnlẹ̀ ìdá sàlàsìn ẹkùn kàkó pé ọgbọ̀n ìbẹ̀lọ èyí tó já lébù tá ń sọ fún wa ní pé ìlú kan ò gbọdọ̀ pín sí méjì ìlú kan kọ̀gbọ̀sí tí a bá ń pè ìlú kan Nàìjíríà ìlú kan ni láti Mẹ̀dúgùrí tẹ́ẹ̀dẹ́ sàlàyé wá ń bí ìlú kan ni a kò gbọdọ̀ pín sí méjì ìpín sí méjì àlébù ní kẹsẹ̀ nǹkan rẹ̀ tí a bá ní Saudi Arabia kò gbọdọ̀ pín sí méjì tí a bá ní Sudan kò gbọdọ̀ pín sí méjì ní tàǹsọ nìyẹn torí díẹ̀ láàsì máa ní ẹnìkan agbẹnusọ fún àwọn ẹlẹ́sìn ibùmí ń bẹ olórí ìlú pátápátá ni ibùmí ń bẹ ẹni bá pè ní mufti òní ibùmí ń bẹ ẹjẹ́ bá pè ní kọ́ọ̀dí ṣẹ́rí ẹjẹ́ fi sádájú ẹ̀sìn òní pẹ̀lú àṣẹ olórí ní ó kéde síta pé wá sí pé èmi ọwà takú pé èmi ọba yẹn lọ mukhalafa náà ń pèrú yẹn ó sì máa ń dẹ̀sẹ̀ irú ọmọ ń dá wuyewuye sílẹ̀ ta gbọ́dọ̀ gbìyànjú láti pa iná ilé ìwòná ni lẹ́yìn náà níparí wọ́n á ní Saudi Arabia ó sọ yí pé
oṣù táwọn rí àwọn ṣe mistake o torí dẹ̀ à ń bẹ àgbáyé o kí wọ́n bínú o hádá kẹ́tìbò irọ́ ni o àwọn èèyàn yìí wọ́n àti ẹ̀rán tí báwọn bọ́lọ́n pàdé àwọn ń bèèrè pé mo lọ́wà wọ́n lè proof ẹ̀ akẹ́tọ́ wá lọ gbé information 2011 wá ọwá ń proof ẹ̀ ní sí pé òsàlẹ̀ information tó gbé wá 2011 ni nítorí oṣù wọ́n wíkọ́ ní wọ́n wí mẹ́ torí dé léyìí a ń sọ lè fún wa gbogbo àwọn kátà báyé lọ nìyẹn ṣùgbọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní masalasi wa yìí ta gbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ńgbà Ànábì ní abẹ́rẹ̀ alábẹ̀rẹ̀ àwẹ̀ ó sì ní abẹ́rẹ̀ alábẹ̀rẹ̀ àwẹ̀ ó sì ní àparí àparí ẹ̀ kọ́lọ̀wọ̀n bá kó gbà níjọsìn wa kátọrọ àforíjì kọ́lọ̀ fúrẹ́ síwájú wa Allahu Akbar